وإن جندنا لهم الغالبون فمن نكث فإنما ينكث على نفسه ومن قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا اللهم آمين. mo kí Ọlọ́run ẹ dákun ẹ jáde pariwo Allahu Akbar. ọba mọ̀ṣẹ́ tani obìnrin la yus'alu amma yaf'alu wa hum yus'alun. mo fi ọlọ́ọ̀bá nìyà mo fi kí ọ̀gbẹ́sẹ̀ méjì ìgbára wájú anabi Muhammadu akẹ́yìndé gbẹ̀gbẹ́ anabi Muhammadu. gbogbo àṣìláàrù bàbá mi àgbà àtàní ẹ̀ríkìtàbà àtàní anabi náà lọ́ fi dé gbogbo ẹ̀ anabi ni wọ́n fi dé ni wọ́n fi tu anabi náà ni látara anabi nìyà kí n tó máa kí ẹ̀yìn àgbàlagbà yín máa fi bàbá kó wá àjìdáàdù kó wá ní màá fi kí kó wá síkàlẹ̀. ẹ̀yin ọmọ ẹ̀sán bàbá mi àtàní mo sọ fáwọn èèyàn wọ́n ní gbogbo ẹni bá dárí sọmọ ẹ̀sán nídàkúdà yóò padà tòun ti sàárè rẹ̀. ògùn kọ́ àwọn ẹni àná ni ó ṣiṣẹ́ lẹ́kẹ̀lẹ́ kọ́ àwọn ẹni àná ló ṣiṣẹ́ lára kó àwa àlùfáà wa Tirmizi láti ìlú Èkó Al-Arabiyyul Aswadi bàbá lówóró bí ó ti wù kẹ́gẹ́ tó bàbá mi àgbà táàlì mo fi kì í mo kí n dánú pé ǹdá mi sáwọn mi nítorí èwo nu pèsè rẹ̀ yìí àmọ́ mi àbá takùn mọ́ bí ìdága mi da primary school ẹ̀bà èso inegu bakutangu ne gutu ayi gutu aba méjì kò kárí kó sẹ́rẹ̀ yìí. ọ̀dọ̀ bàbá mi àtàní mọ́ wa ọ̀rọ̀ network kanji dam bí yàrá fojú rẹ̀ wọ̀ wọ́n gbogbo nǹkan ó sì máa ṣe nítorí òfin rántí ó sì máa rántí. àtàní kitaba ẹkùn ọkọ̀ òkè àdéhùn bàbá fa ẹnu òṣè àtàní wọ́n bá ti fojú ya programu yẹn ó ti tán náà nù. ọ́fíìsì ní programu náà ni àpálẹ̀ ní síbí kan ẹgbàgbé ẹ̀ ní bàbá mi ọ̀hún ìdíbọn ti sọ ni àpálẹ̀ ní síbí kan kárọ̀ ń wí ni àpálẹ̀ ní dákun gbọ̀ṣẹ̀ yìí kò lọ́wẹ̀ kárọ̀ ń wí ni nítorí kí wọ́n ti ń lo bọ̀ látàná ní gbogbo tí yẹn bá ti dájọ́ látàná náà ló fi da kátọrọ ẹ̀mí gígùn ogun ológun òdì tiẹ̀. bàbá mi àtàní ẹ̀yin ni champion ẹni tí ẹ bá rò pé kí òun bó ti yẹ kí n kí òun mo fi bàbá mi àtàní bó ti tó lọ́kàn rẹ̀ ó kí bàbá mi Ògo Ìlọrin pírẹsidẹ́ǹtì àwọn Ògo Ìlọrin bàbá wa Múrin Bariga bàbá ń Bariga wọ́n fi bàbá mi àtàní kì í mo wá kí bàbá mi Hasbunallahu Sani Al-Godofi láfọ́dọ́fọ́kùn mo wá kí bàbá mi láti Àkàtà irọ́ bàbá ló kékeré lọ́kọ̀ọ́kọ́ ná lọ́dọ̀ tèmi bàbá alákatá lólùpẹ̀lẹ́jọ àgbà wọ́n kí bàbá mi Òkútagidi wọ́n kí bàbá mi bàbá alákatá Alfa Akọrọ bàbá mi Sàhákù Al-Kọrọ̀bí ọlọ́jọ́ mi kábàrà báwa kí àwọn àfáwà kò fẹ́ rí ìjì wọn gbà wọ́n lọ́jọ́ ìdájọ́ bóyá
ṣàjẹ́ wọlé bẹ́ẹ̀ àlùfáà alájẹ gbangba ó dẹkùn kedere ó sì bẹ́ẹ̀ wò torí bàbá mi àtàrí kódà níjọ́ kan ọmọ kan fẹ́ ṣàṣemáṣe lọ́dọ̀ wọn àwọn èèyàn gẹ́gẹ́ ò tí ì torí ìdòkó wọn ní ẹja gbé fàlàyà bàbá àtàrí ti jáde láti inú ilé ọlọ́wọ́n tí ó gbà láyà ò tí ì dé tí wọ́n náwó fún wọ́n fọ́ lẹ́nu wọ́n fọ́ búlọ́ọ̀gì rẹ̀ kí ló ń fi ọ̀rọ̀ wá sí. bàbá mi àgbà ẹkú àti ìbọn bàbá wa àbàtà sókèrè ayélujára ọlọ́hùn gbogbo wọn tí àṣẹ̀bọ̀ àlùmí jàǹdà. ẹlẹ́gbẹ̀ẹ́ wọn pariwo ṣéèkù. àṣẹ̀yìnkù tó kúrò aláya ìlàlá. mélòó. àṣẹ̀yìnkù tó kúrò aláya bọ̀rọ̀ kí bàbá mi àtàyọ̀ ti ní. ibi tí ó ti bẹ̀rẹ̀ sí ní máa gbà á látòrí ádámà ni. ní kò pẹ́ yìí àfa akẹ́lẹ́gbẹ̀ẹ́ mi sì máa wò lórí náà bẹ́ẹ̀. láti jẹ́ kí wọ́n ti ń ṣe ẹnì kankan pẹ̀lú aṣọ ọ̀pá márùn kankan ni. nígbà tó kan rí ìfẹ́mi bàbá mi àtàní ọ̀pá márùn mẹ́fà mo gbà lọ́lé. àwọn tó ṣojú bẹ́yà ni. mo ní ẹ má jẹ́ àṣà láyà mẹ́yà. báyìí báyìí lè mú wá lórí ádámà ẹ mú wá lórí kàmáàlù. báyìí báyìí lè mú wá lórí kàmáàlù ẹ mú wá lórí Yusufu. báyìí báyìí lè mú wá lórí Yusufu ẹ mú wá lórí Abubakar bàbá ló kékeré. báyìí báyìí lè mú wá lórí ibẹ̀ ẹ mú wá lórí Ismailu afa kẹta sí ṣe bábùl hajira. Allah. àṣẹ̀yìnkù tó kúrò. Bàbá Yàsí, ẹjọ́ súnmọ́ bàbá mi àtàní ó dìde. Ẹrù jẹjẹ ní gbogbo lẹ́kìlẹ̀. Àtàní ọmọ bàbá ló kékeré. Ṣẹ́gun Sùlẹ̀mánù. Ẹ bá jẹ́ wọ́n bá yín ní bàbá mi. Ó ní bàbá mi Yusufu Wagagudu. Yusufu Wagagudu. Yóò máa yẹ ẹyin bàbá sísè. Bàbá mi Abdul Qadir Al-Faqih ọlọ́sàsá alùpùpù wọlé ìhádà ń bẹ́ ọ. ó bẹ̀rẹ̀ bàbá mi àtàní. mo ní bàbá mi Mustapha olówó gbowó Sahibul Asrari. mo ní Sahibul Asrari àfọ̀níyè tẹ̀lé fi wọ́n ṣeré. Ádámàlì lórí Ádámàlì lórí àfàtọ́mọkéwù. Ádámàlì lórí ìyẹ́kúnlọ̀. Ádámàlì lórí báàgàdùsì. Ádámàlì lórí kó bẹ́ẹ̀ ṣé máìkì yẹn débẹ̀. Bàbá mi àtàlì mo lórí Ádámà mo débẹ̀. Bàbá mi àtàlì mo lórí Ádámà fọ́ọ̀nù àkọ́kọ́ lọ́pọ̀ ayé lówó yìí ọ̀rọ̀ network sì ní ẹ̀yin kì í sì ṣe lẹ́yàmẹ̀yà. gbogbo ń tẹ́ ẹ̀kọ́ lẹ̀ yìí kódà bó jẹ́ iPhone ní ẹ̀ tó fẹ́ jù bẹ́ẹ̀ lọ kí lè fẹ́ fi ṣe wọ́n kó wà ní ẹ̀rá àti bá a dé bẹ́ẹ̀. bí n bá gbà gbogbo lè yọ ẹni tí ó bá gbà tiẹ̀ padà wá gbà lọ́la. bẹ́ẹ̀ ni kò bẹ́ẹ̀ lọ́jọ́ Ádámàlì lórí tiẹ̀ dà. Ádámàlì lórí bàbá mi àtàlì ẹ̀kọ́ mi níláyé. Wọ́n ní kọ́ lórí àtàlì ẹrù jẹjẹ ní gbogbo lẹ́kìlẹ̀ ọmọ àwọn ẹni ọlọ́run ọba àtàlì kẹ́ńtìdàm ti Ádámàlì lórí bàtà ẹ̀rí nǹkan ó délé lọ́mọdé. nínú ọdún ní ṣéyíkù náà Kàmáàlì ẹlẹ́kọ̀ọ́ bá pariwo ṣéyíkù Al-Adabi. àbájá ti mi. Ẹ̀wẹ̀ kọ́
tiẹ̀ tó bàtẹ ẹsẹ̀ wọ́n bá rí mi tó lóhùn rọ́lá ayé akérò yẹ kí n máa bínú sí mi bí ìyálàjà rẹ ti kí. nínú ọdún yìí Yusufu rẹ̀ agbájì jìjì. àbá rẹ̀ àtàrí alágbèékọ́ gbogbo kí tí ò bá yẹ fẹ́ kọ́ fún yà ikú yà yìí. àmọ́ tó ti bẹ́ẹ̀ náà omi yìí kì í ṣe lásán mọ́. omi ráàkì ni o má fún yàn o. láì bàbá mi Abdullahi Kudus Al-Qarawi nínú karama ta màmá wọn náà ní kí wọn kì í gbà wọ́n wọn fún ẹ̀ ní nǹkan tó lọ́ba ilé ìgbà bẹ́ẹ̀ ó ti ṣe. bẹ́ẹ̀ náà ni bàbá mi àtàní. omi ni wọ́n fún mi mo fi ra mọ́tò. omi ni wọ́n fọ́ bá wa lágẹ̀mú. mo ra mọ́tò. èmi ò ra tèmi. wàláhì ìjẹ́lẹ̀ tán àmín. kì í ṣe omi lásán mọ́. omi lásán kọ́ o ráàkì nù. ilé ìgbé fún ẹ gan. wọ́n gbé bá nìkan kan. nínú ọdún yìí jẹ́ ti bàbá Yusuf lágbàáyé sílẹ̀ lẹ́yìn ibi tí mo fẹ́ kẹ́ ẹ lọ gángan rẹ̀ ó dé ní. nínú ọdún yìí bàbá ló kékeré. bàbá ló kékeré. bàbá ló kékeré. bàbá ló kékeré. báwo ni bá jẹ gbẹ̀wò báwo fi gbẹ̀wò. bàbá ló kékeré. bẹ́ẹ̀ ni bàbá ló kékeré àtàwọn ní alikita bọ̀. ẹni ó ṣe yìí. ẹni ó ṣe yìí ẹni tó ṣe gbogbo ṣe bàbá rẹ̀. wọ́n ní a máa lè sọ ìkọ́ ìkọ́ mi ètò lẹ́sẹ̀. tó bẹ́ẹ̀. ìjọ àlàmísì lọ́ní a máa tú. àbúrò kẹrẹ òkèkèrè bàbá ló kékeré. bàbá ló kékeré bàbá ló kékeré. nínú ọdún yìí Osmanu bàbá gbàgádà lọ́kẹ́jọ sínú ilé bàbá wa dání. bàbá mi fóònù mo fẹ́. ó di méjì. ó di méjì. ó di méjì. mo fẹ́ wá gbé tán yányá. mo fẹ́ gbé tán yányá. ilé bàbá mi àgbà mẹ́jọ̀bọ̀. lára àwọn tí wọ́n dájọ́ sí bàbá mi àtàní. ètí ìlú fóònù kan sí. àtàní àgbọ̀wò mi. ẹ wà ní pẹ́lẹ́ kẹ̀kẹ́ wọlé. Ismailu Cisse Babul Hajira àjọ̀mọ́ tó kọ́ sí ayé. bàbá mi Ismailu Cisse fóònù fẹ́. fóònù kẹta pẹ̀lú báàgì tí ìdè káwọ́ lálẹ́ ìtọ́jú. ẹ dákun tó lọ lọ owó Cisse bàbá tí nínú ìzí. Cisse ti lọ ìjọ tí bàbá wa dání kọ́kọ́ lọ wọn ló kò ń ṣe Cisse. nígbà tí wọ́n débẹ̀ wọ́n ní pé ṣé bọ́mọ ènìyàn ti ń lọ rèé. Babul Hajira ọlọ́run àfẹ́fẹ́ mọ́dún lọ́rùn. Cisse Al-Katawi àfọ̀n nínú rẹ̀. ọlọ́run àfọ̀ àbákẹ́ ó bẹ̀ mí. nínú ọdún yìí àbá òkúta gidi Muhammadu Awwal àtàdá Awwalu ara ìmúri kìnìún wọn lọ. abọ́lọ́rẹ́ ẹ dìde.
abúgbé ọdẹ yìí. Bàbá mi Abdul Karim tóbi àlùfáà wa bàbá wa Murtada múrin bàríyà. Àlùfáà alágbójì ń bẹ́ nù ọ̀pọ̀gbà tààlẹ̀ dárúkọ̀tà. Abdul Latif Mai Kabara Bukhari. Al-Kabari olúwa bá ń ké wọn. Alfa wa Abdul Wahabi bàbá ń kókà. Bàbá Bari Kàdíyà ni. Ọlọ́run bá ń ké gbogbo wọn. Bàbá kéwú gbè mí. Ọlọ́run bá ń ké gbogbo àwọn ẹni ọlọ́run wọn bá. Bismillahi qul huwallah. Kayfa talqa ruqiyyaka al-anbiya'u. Ya salam ma طولتها سماء النبي محمد لم يساووك في علاك وقدحا لسنا منك دونهم وسنا إنما مثلوا صفاتك للناس كما مثل النجوم لما لك ذات العلوم من عالم الغيب ومنها